ìsìn wọ́n ní ṣe Ibrahim sọ wékẹ́ nìkó jókòó bì kan látọdún tí a ti kún wọ́n lẹ́nu sí wà lórí ìjókòó títí dì sí wàlú sàlám ọlọ́wà lórí ìjókòó títí dì sí tí ó kó mẹ́ ẹ wo bàbá gbogbo tó tako làákà yìí làwọn yóò máa gbé wá fún wa amẹ́mbà ti wà lórí súnnà wallahi yóò nísìnyí wallahi là torí pé súnnà ànábì òun ni yóò wá máa ṣàlàyé kí lọ́lọ́run gbà lérò gangan muballighun lànábì jẹ́ fọ́lọ́run muballighun anillah jalla wa ala abẹ́lọ́ nínú àánú Ọlọ́run bá ní kí àná Muhammad a fẹ́ sọ̀rọ̀ nípa ta ló nífẹ̀ẹ́ ànábì nínú àwa àtàwọn àwọn ọ̀bàyéjẹ́ ọ̀dàlúrú ní tí ń bọ̀ bóyá jímọ̀ tí ń bọ̀ àmì ìta fẹ́ yanjú lónìí wọ́n ń gbé ẹnu súnnà sẹ́gbẹ́ kan indirectly àti directly pẹ̀lú ká máa sọ pé fábí ayyi hadithin ba'dahu yu'minu kéjì sí ń tọ́lọ ń gbà lérò nu àmọ́ tí ò yọ pọ̀lọpọ̀ ní pé kí ni wọ́n ń pè ní súnnà gan ẹlẹ́bí ò ní yuthabu fa'iluha wala yu'aqabu tarikuha àwọn definition durusula waliya in tí ò yẹ lómìnà lọ bá gbogbo àtàjẹ́ mùsùlùmí ẹ dákun bọ́ọ̀ bá tí máa sàwọn nkẹ́kẹ́ nù súnnà tí ò ti rọ̀ ọlọ́run máa sàdúà ní tíyàn bá ti ń sàdúà ọlọ́run fi rọ̀yẹn lọ́rùn torí pé tíyàn bá ti wà lójú ọ̀nà ànábì tó fi lọ pàdé ọlọ́run kò ní síra dáadáa báwọn mọ̀nkọ́ọ̀là pọ́kọ́ gbọ́dájọ́ ní gbogbo ẹnu àfáàyé ló kò sórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ ń bá yìí sí mímọ̀ náà kọ́ à ń sọ fáfá alásàlátù nílọrin pé tí àwo náà wọ́n kà ní fi mọ́ sí ìdájọ́ torí wọ́n mọ̀ sọ pé ìdájọ́ tí mo dáńbí ẹ̀mí náà ti dáńbí ṣé mufti yín bàbá àgbà mufti ńlọrin sáwọn oníṣẹ́ nǹkan tí ẹ sí ńlọrin ju ká máa wọn oníṣẹ́ kẹ̀kẹ́ tí ẹ sí ńlọrin ṣe bá déhùn tí ẹ ń ṣe fún gbogbo ayé tí ẹ jẹ́ mufti lé lórí nílọrin àtàwọn tá a jẹ́ olólùfẹ́ wọn ni pé àwọn ọkọ̀ ilé kan tí ọmọ jẹ́ dárú nìfta àbí ó ń kálù àbá àsíláyé ń gbà náà àbá àgbọ́ ni jama man qala la na'khudhu illa ma wajadna fil Qur'an gbogbo ẹ̀dá tí bá ń bá wọn sọ pé tí bá ń bẹ́nu Qur'an nìkan lè mí ọmọ lo èmi ọmọ ẹ̀ mọ́ gbádìí sí kankan wájú mi ó ìtumọ̀ ní pé ń rọ́bìṣì ànábì nù bí ijma'il ulama wọ́n ní annahu kafir kèfèrí ni àwọn afún alẹ́rìí pé kí ló tàà fi pè ní kèfèrí alákọ̀ọ́kọ́ gbọ́rọ̀ sọ́lọ́n lẹ́nu kí làṣẹ tọ́lọ́n pa wá ọlọ́run ní ẹ tẹ̀ láṣẹ èmi ọlọ́run wa ati'ur rasula ẹ sì tẹ̀ láṣẹ òjíṣẹ́ tí mo rán sí yín kódà nù àyà mi in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhibbukum Allah wa yaghfir lakum dhunubakum tó bá yẹ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ ọlọ́run anábìlẹ̀ nífẹ̀ẹ́ anábìlẹ̀ tẹ̀lé wọ́n ní kí ní bẹ lábẹ́ mahabba àtọ́lọ́run àti tànábì wọ́n ní nǹkan méjì náà ní bẹ́ẹ̀ imtithalu awamirillah bẹ́yàn ṣe lè tẹ̀láṣẹ ẹ̀tọ́lọ́run náà imtithalu awamirir rasul àwọn afáàfin ní imtithalu awamirihima á tẹ̀láṣẹ àwọn méjèèjì wajtinabu ma nahahuma anhu wa zajar in táwọn méjèèjì bá ṣe kíni tí wọ́n bá sọ fún wa pé ẹ má débi eléyìí tí wọ́n kọ̀ fún wa á ṣe kíni á kó ń bẹ jẹ̀má ní tí wọ́n pè ń súnà náà jù bá ń lọ ọlọ́ni wa ma atakumur rasulu fakhudhuhu wa ma nahakum anhu fantahu ìyẹn ọ̀kọ́ já mọ̀ kí ó gbé ẹ̀dá tó bá fẹ́ mẹ́rin wá nú ẹ̀sìn tó ní Kùránì nìkan ni ẹgbára lé ẹ ti mọ̀ pé ní ìmọ̀ ẹ̀sìn òye tí bá ń ṣe ìdíáwù mímọ̀ gan ẹ̀ka sí létí pé kulli man yadda'i bil ilmi ma'rifatan arafta shay'an wa ghabati anka ashiya'un èyí ṣe ìdíáwù mímọ̀ kullu ma zida àwọn ní mímọ̀ tàná kullu ma zida min ilmihim zida fi tawadu'ihim àfáwò kí ọgbọ́ àrin gbogbo tí mọ̀ tí wọ́n bá ń lékún ìnìtẹríba tí wọ́n náà tún máa lékún ẹ̀dìyàn wọ́n bá wọn ọlọ́ni wa ma atakumur rasulu fakhudhuhu in tá náà bá mú wá fún yín báyìí fakhudhuhu ẹ̀dìmú ẹmọ́jọ́ ọba ọmọ yín lọ wa ma nahakum anhu fantahu in tó bá sì kọ̀ tó ní ẹmọ́ débẹ̀ ẹsẹ́ kíni sọ wá yàtọ̀ sí tánàbí náà sọ yí pé kílà náàbí sọ inú hadith inú arba'ina tọ́lọ́dọ̀ imam Bukhari àti Muslim ó ní wa ma nahaytukum anhu fajtanibuhu ma ha kí wà fáyìí ma atakum kí ló wí àfáyìí ma amartukum bihi fa'tu minhu mastata'tum in tí mi ànábì bá pa yín láṣẹ rẹ̀ in tó bá rọ̀ yín lọ́rùn bẹ̀ ní ẹsẹ́ kíni ní ẹsẹ́ wa ma nahaytukum anhu àmọ́ tí ń bá lè yín jìnà kó ń bẹ́ẹ̀ fajtanibuhu ẹ jìnà sí yẹnyẹn ni o ànábì lè wa kó ń bí jíjẹ kullu dhinabin min as-siba' ànábì ní fa akluhu haram hadisi mutawatir nítorí pé kìí ṣe Abu Hurairah nìkan ló gbà wá ànábì ní gbogbo tó bá ti lé yín ọ̀gàn gbogbo ẹranko tó bá ti lé pẹ ẹranko ẹgbẹ́ rẹ̀ bóyá wọ́n fi sọdẹ ni o bóyá òun gẹ́gẹ́ lọ ya dìgbòlígú tí mùsùn bẹ́nu wọn alhiru mẹ́mẹ́ gbogbo orú àwọn ẹranko bẹ́hùn
adhibu ń bẹ ìkókó ń bẹ alikẹ́líbù ń bẹ aliasadu ń bẹ jama gbogbo tó bá ti ní eyín ọ̀gàn lọ́dọ̀ tiwa náà ń bí ọ̀dà ìpẹ́lẹ́dẹ̀ náà máa ọ náà ní eyín àbí ẹ̀kọ́ ni torí wọ́n máa ń dì lẹ́nu àsó náà ní àbí òní kò ní ọlọ́run dídí sọ fún ká má jẹ eyín òní al-maytata wad-dama wa lahma al-khinzir àfáà ní ìtọ́lọ́run ti list nìkan náà ní àlè jẹ ìntí ọlọ́run ọba ti sọ́nu Kùránì àlè máa jẹ afẹ́ ìbẹ̀rù ọlọ́run ittaqullaha fi anfusikum ẹbẹ̀rù ọlọ́run fẹ́mi ara yín o ọlọ́run ní wattaqu yawman ẹbẹ̀rù ọjọ́ kan turja'una fihi ila Allah tí wọ́n dá yín padà wá sọ́dọ̀ ọlọ́run thumma tuwaffa kullu nafsin ma kasabat gbogbo tó ń kálukú ṣe tẹ́wáyé pé ìnìkan lẹ́fẹ́ máa dá sí bàjẹ́ yìí lẹ́fẹ́ máa dájẹ́ ajá àtẹ̀yà àtàwọn fámìlì yìí wà láìkò sílẹ̀ ìfín bẹ́ẹ̀ a mọ̀ pé nù lélẹ̀ tí ń ṣe léhùn tẹ́ bá sì fẹ́ tọrọ àforíjì náà láàrin èyàn àtọ́lọ́n ni èyàn ò ní al-khawafi lil-khawafi àwọn ètí rántí kọ́ ìdá àmọ́ tó bá fi lè mú ìdá ẹgbẹ́ wá síta gbangba ẹ wá ní ká dákẹ́ ká mọ́ sọ̀rọ̀ kìí sẹ́yìn gẹ́gẹ́ là ń takùn náà báwọn a fẹ́ jẹ́ kí mùsùlùmí wọn mọ̀ yìí pé ní ignorance lẹ́ ń display lọ́dọ̀ gbogbo ọmọ ànábì Adam tó jẹ́ mùsùlùmí torí pé àwọn tí ń jajá mi ó ti mọ hélì yìí bá ń pé ìkànnà àfáà yìí ló ti ní àmọ́ jajá òun ìkànnà àfáà wa kọ́ ìkànnà àwọn àfáà ilé wọn àtàwọn alásàlátù rẹ̀ àwọn alásàlátù rẹ̀ káfà yóò dojúkọ pé ó yá ẹ̀yin alásàlátù mi ẹ máa jajá ti mọ̀ pé àwọn tẹ́ẹ̀jọ kóra yín wọ iwájú Ọlọ́run pẹ̀lú ìyanu torí pé gbogbo ẹni tí ó bá yìí tẹ̀lé Ànábì yóò ṣe kí ni jama yóò jìyà o Ọlọ́run ni wa idha qila lahum nusratun nisa àyà mi tún lélẹ̀ o Kùránì náà la fẹ́ máa fi bá yín sọ Ọlọ́run ni tẹ́ ẹ bá ti ń bá wọn sọ ipe ta'alaw ẹ wá ila ma anzala Allah ibi ń tọ́lọ ń sọ̀kalẹ̀ jájọ yẹ̀wò wà ila rasul àti ń tà nẹ́bì ṣe kíni tó mú wá tà nẹ́bì sọ Ọlọ́run ni ra'aita li munafiqina ọ wà rí àwọn munafiki inú wọn yasudduna anka sududa wọ́n ma kọ́dí ń tà nẹ́bì wí wọ́n ma kọ́dí ibẹ̀ kó ń bẹ́ ẹ ti rí báwọn gbogbo wọ́tọ́wọ́ náà bá dúró lórí pé Kùránì yìí náà ló fẹ́ jẹ́ mustashiriku ni ọ́ àwọn nẹ́sì ń pè ní mustashirik orientalist inú àwọn tí wọ́n sọ pé Kùránì nìkan nígbà táwọn léèwé láfi ń sọ pé ogun táfà tẹ́ ń sọ tí ń jẹ́ tuntun lójú tí ẹ̀ torí pé bóyá àfà ẹsẹ̀ kàtí àdébẹ̀ ni kìí ṣe tuntun fẹ́ẹ̀ tí bá ń ṣiṣẹ́ mímọ̀ kò sí ta fẹ́ gbà ń bẹ̀ ilẹ̀ Yorùbá ti já mọ̀ yìí pé wọ́n pín tan ajá kọ̀ọ̀kan kọ̀ọ̀kọ̀ lè kan lè máa mú àfà kan wá dé lónìí pé tí wọ́n bá ti ń pín tan ajá o kọ́lọ̀ kan lè máa mú sọ ọmọ ju tàwọn tàná lọ ni ìbọ̀lẹ̀ fẹ́ gbé ajẹ́ pé rúùmọ̀ bẹ́hùn ìmọ̀ ṣètọ́ nínú wọ́n sì ní walau kana lil ilmi min duni tuqo sharafun lakana afdalu khaliqillahi iblis mọ́tòlọ́ bẹ̀rún ọlọ́ni fala wa rabbika àyà mi ìtúnrè ọlọ́ni fala wa rabbika ọlọ́n búra ń bí ẹwùbí tọ́lọ́n fi búra tọ́rọ ọ̀bà ní pàtàkì ní kílọ̀kọ́ ọlọ́n kódà kọ́ mọ̀ búra gan ṣé wọ́n bìyàn rẹ̀ kọ́ mọ́ gbà ó tún wá búra náà tó ti bẹ́ẹ̀ náà ẹ̀ẹ̀tọ́ Kùránì débẹ̀ afala yatadabbaruna al-Qur'an ọlọ́ni walau kana min indi ghayri Allah lawajadu fihi ikhtilafan kathira ọlọ́run tún ní afala yatadabbaruna al-Qur'ana am ala qulubin ẹ máa yọ ọpọlọ yín wò kẹ́ tó máa sọ̀rọ̀ sáyé o gbogbo tẹ́ kàn tán kámẹ́rà síwájú yín tẹ́ kàn lanú sọ tó wù yín nígbà pẹ́ níṣẹ́hun tẹ́ bá ti wá sọ̀rọ̀ kan tẹ́ àfà kan bá ti wá dá yín lóhùn ẹ yàkàyàkà rẹ̀ ẹ bù ẹ rántí ìjọ́ tánàbí ń sọ̀rọ̀ fáwọn sàhábà yìí pé atadruna manil muflis àwọn sàhábà ní bóyá tí wọ́n ń pè múfúlísù ẹni tó wáyé tí ò rọ́nà àbáyọ tó sì kú sórí òfò àwọn sàhábà láwọn wọ́n ní ẹni tí ò lówó ní abẹ́ni tí ò ní dúkìá Ànábì níbẹ̀ ẹ̀kọ́ ẹni tó dálì kíámà pẹ̀lú iṣẹ́ eré àmọ́ kọ́ di ṣàtámà háádá wákọ̀ dáfà háádá ní tó ti jáde lẹ́nu yín burú tẹ́ bá bá bẹ́ẹ̀ lọ ìlà wá fi ń sọ fún àlàá nífẹ̀ẹ́ yín tẹ́ bá bá bẹ́ẹ̀ lọ súnmọ́ kẹ́ mọ́ bọ́lọ́n dáadáa ẹ jẹ́ máa padà díẹ̀díẹ̀ èmi mọ láyà mo lè sọ̀rọ̀ wàláhì ẹ̀ láyà tó wa kò sọ̀rọ̀ tí ọ̀gbẹ́nu mi lè sọ̀rọ̀ tọ́wà yìí àmọ́ nítorí pé súnnà ti dé ń jẹ́ àmọ́ pé ogun tí ọ̀dá sẹ́gbẹ̀ kan ọwádìíta àwárọ̀ bákan fọ́lọ́n fásí ọlọ́run àti tànẹ́bù sallallahu alaihi wasallam ọlọ́ni fala wa rabbika mo fọ́lọ́n ọba tó níwọ Muhammad mo fi búra la yu'minun àwọn tó ń kó jẹ́ yìí wọn létí ìdí mùmìní gbogbo àtàǹbẹ lórí ilẹ̀ àlétí ìdí mùmìní hatta yuhakkimuna fima shajara bainahum tí ó fi jẹ́ pé ogun tí máa ń dàrú dàpọ̀ láàrin wa ànábì ni ó bá wa dájọ́ rẹ̀ ò sì gbọ́dọ̀ tó fi jẹ̀mọ́ ẹ wá jẹ́ ìdájọ́ ajá padà sọ́dọ̀ ànábì náà sí wa bá yín lọ́lọ́run rán sáwa ni ibo làwọn bàbá yín wà ń gbà tánàbì ń jíṣẹ́
tẹ́sí wa mọ̀ lament lórí irọ́ bàbá wa Sheikh Adam kí ni ìdájọ́ wọn lórí ọ̀rọ̀ ajá ẹgbẹ́ jáde nù tíra wọn ibi bàbá ti sọ pé ká máa jajá ibùn Sheikh Kamal ti sọ ibùn bàbá àgbà ní Madu ti sọ ibùn bàbá àgbà ní Bákínwó bàbá àgbà ń dáwà ibùn wọn ti sọ bàbá ń Shamsu bàbá ń Karashi gbogbo àwọn àgbà àfà tí wọ́n tẹ̀lé Yorùbá àti Nàìjíríà já tún padà sí gbogbo Nàìjíríà náà táwọn Haúsá náà ti kó sínú ẹ̀ ẹjá mú àgbà àfà kan tó jó lóríire tó ní kí mùsùlùmí máa jajá wá tẹ́nìkan bá wá dé lónìí tó sọra rẹ̀ di Khalif to Orof pé ẹjẹ́ máa yakọ̀ ọgbà àwọn yòókù kí n lè bá hàn máa rántí pé tọ́ bá hàn náà àwọn kan hàn lánàá wọ́n bẹ́nu lé wọn ò lè jáde mọ́ wọ́n sì hàn lánàá ayé sì ń dódì wọn pẹ́fẹ́ dé ìláyà sọ́lọ́hun ìláyà sáà nábì ó sọ wọ́n di nǹkan míì tí wọ́n sì ń bẹ láyé Jàbáàrù náà àwa bá abátan rẹ̀ a sì bá díẹ̀ nù kùndárò ẹ̀ ń kálukọ lọ kàtàn ọdún wo ló kù láyé Jàbáàrù dayé rúdun táà fáyín ṣe lọ nígbà Jàbáàrù ó kú ò láyé bó ló ṣe kú ò ẹ lọ kàtàn rẹ̀ so táà fáyín náà bá ń ṣe báyìí tẹ́ ẹ bá súnmọ́ láfi sọ́nú àwẹ̀ pé tí ó gba àwọn àgbàlagbà ń lọrin ò lè pé àfáà yìí ṣàkíyèsí pé mọ́ lọ́bẹ̀ tí à ń bá lọ́bẹ̀ yìí parun ni òun kálukú wa ń bẹ̀rù yóò bú mi o a pe àwọn àgbàlagbà kẹ́kẹ́ lọrin ìfẹ́ mọ́ dákọ ni a pè wọ́n ẹ̀dàkùn ní táfà yìí ń dálẹ̀ yìí àfá yìí ń tú wala taqrabu salata wa antum sukara àfọ́ ọmọ yìí pé bí tàdárùjì ní àyà yẹn fi sọ̀kalẹ̀ tàdárùjì ní ẹ̀dàkùn ẹ̀ràn mílẹ̀ tí kí n yẹn jọ́rọ̀ hamuru náà nínú ẹ́písòdì mi ipe ṣé mùsùlùmí ti bá ń mutí bó ní mímutí rẹ̀ pẹ̀lú ìrun kíkí sọ kọ́ntradíìtì tánàbí sọ yìí pé tí mùsùlùmí bá kán ọtí sẹ́nu lam yuqbal minhu salatu 40 yawman odidi 40 days lọ́wọ́n fi ní gbà ń lọ́wọ́ rẹ̀ sọ kọ́ntradíìtì rẹ̀ àyànjú rẹ̀ kí lànàbí ń sọ kí lẹ̀ ń tú ẹ sáfẹ́ bí ọ̀rọ̀ ànábì ìtumọ̀ táàfà yìí ń ṣe ni pé ìwà ànábì gbẹnu sọ́n tí ọba yẹ lómi tó bá fi lè wá múrú èèyàn máa láyà máa gbẹnu ànábì sọ́n ẹ ti mọ̀ pé àti látùmọ̀tán rí ó le so kìí sọ̀rọ̀ ọjà tẹ́yìn bá láyà àti máa fèsì ànábì báhùn àfi káà náà láyà láti máa fèsì Ọlọ́run ní illa tansuruhu faqad nasarahu Allah bẹ́yìn wá lẹ́yìn òní ìrànṣẹ́ àwòdúó lórí pé àrọmọdọ́mọ kí wà náà Muhammad àwá jẹ́ àbíwò sínú ọmọ kí ànábì a sì dúpẹ́ pa àjọmọ lẹ́kọ̀ọ́ ànábì torí pé àlè ìgbó Kùránì yé ànábì ní tú fún àfáà tún sọ yí pé alìkùránì ní wa'iddu lahum mastata'tum min quwwa ìgbàtà fọ́ ọmọ tún quwwa onítọ́má ní ogbórílẹ̀ kan sí gbẹ́rẹ́ sí gbórílẹ̀ onítùmọ̀ quwwa ń bẹ̀nu wallahi ìjọ tí ànábì fẹ́ tún quwwa fáwọn sàhábà kí ló tú sí al-quwwatu bi ma'na ar-ramyu torí pé tí wọ́n fi ń jagun ó ní gbogbo yín a'iddu lahum mastata'tum ẹ lọ ṣe palẹ̀ mọ́ ogun jíjà o bí rọ́mùyì pẹ̀lú kẹ́yìn náà máa lọ mọ́ ẹmọ nǹkan fà ẹmọ ọfà ẹmọ fà kí lẹ gbẹ̀mí lé sókò àlìjànú ti mẹ́lọ́wọ́ yìí náà rọ̀ wá níyà ni ó ní bí wọ́n ṣe máa pè wallahi àwọn ọkọ̀ àlìjànú kan ń bẹ tí à ń bá pè ní alẹ́ yìí tí à ń bá sùn ní alẹ́ yìí wọ́n ò fún ní nọ́mbà àbájẹ̀bù tó bá ta yóò rówó wallahi a ní lọ àmọ́ torí pé orí ibú ni gbogbo àwọn nǹkan in tó kálukú yín gbẹ̀mílé náà nù gbogbo àwọn àfáyín tí wọ́n gbẹ̀mílé náà nù tí wọ́n fi ní àmọ́ wálífù tẹ̀fìrìdíyà sàṣà aiu aláwù ìwọ̀gán rẹ̀rìn pé sókọ náà rí sàṣà aau sókọ náà nù ẹmú bí tá nàbì ti pẹ̀rú ẹ̀wà tí bí ogun tẹ́ gbẹ̀mílé tẹ́ fi ń rọ́bíìsì súnà nàbì náà ẹwà lẹ́ẹ̀dẹ́ dárájà kan dárájà gáúsù lùwàrà gáúsù zamani ìkan ti ẹ ń bẹ náà àwọn ọmọ kí wà bó lódò kíṣkí ọmọ inú lélẹ́ẹ̀pẹ̀ eléyìn kò ju ẹni tí mo lè dákọ̀ ti ẹ̀ lọ wọ́n ran gbogbo tí mo ń sọ nígbà wọ́n sọ̀rọ̀ lord of soap nísìn lord of soap gbogbo àwọn abárísì kankan jáde wọ́n fèsì ara wọn torí pé grudge ń bẹ láàrín alábòsí gbogbo wọn ò ṣe fèsì ọ̀rọ̀ ajá ẹni kí wọ́n wá sọ̀rọ̀ ajá ìtẹ́ máa bí oré nu wọn kó wá sọ̀rọ̀ ajá wàláhì ní ó gbóòrùn lè bàbá rẹ̀ nígbà tí àfàlà sàrà tó bá jáde tì kálukú náà mọ bá bùbí tí wọ́n lè dúró sí ọlọ́njọ́ àfàwà ọlọ́ni wa anzalina ilayka dhikra kí náà ń pè ní dhikra fòkí alukur'an inú ọkọ̀tà alukur'an jẹnu ọlọ́láwà aláṣọ alukur'an kalẹ̀ fún ànábì torí kíni ó ní ìlà ó ní rízìn litubayyina linnas láti lè máa ṣàlàyé fáwọn èèyàn àlè gbọ́yé ma nuzila ilayhim ànábì ka kur'an fáwọn sàhábà ìjọ kan àbáyé tún sọ̀rọ̀ kan oníkèèsí ogbà àwọn oníkò sí sàhábà kankan tó ha òdìdí alukur'an sórí kẹdáhùn kí náà fẹ́ gbà mílíọ̀n tẹ́rì sí ń bẹ mo lè ka sọ̀hábà tó lé ní 15 tí kùránì ń bẹ lórí wọn ẹran mi létí ẹwọ́n bá ń dọ́tí ẹlẹ́ àwọn tí wọ́n fẹ́ sọ pọ̀ gẹ̀ torí ẹlòmí ó sọ pé kí lé tó ìdẹ́pà sáà ń takò kìíní kan àtakò àfà we disagree to agree ni so bá àfà bá ń bá lọ bí ṣe ń bá lọ́hùn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ní ń fọ́lò wọn lọ́pọ̀lọ́ ẹlòmíì ti wà adamant lórí aburú ọwọ́ rẹ̀ tẹ́lẹ̀
ó ti wá rẹ̀ ní ràn lọ́wọ́ ló fi jẹ́ pé fatuwa khassa ń bẹ fatuwa amma ń bẹ torí pé ta ni wọ́n ń pè ní mufti al-mufti huwa al-mukhbiru an hukmillah ẹni tí ó máa fún a nírò pé ntọ́lọ̀ ń sọ rí ẹ wo ẹ má jẹ́ àyà káàkiri wọ́n wá síkò ní mo á ní kí náà eléyìí ti yé báwọn so yé ó kílẹ̀ dé báwọn wá wo bí àfá Amẹ́ríkan wá ó ní tá fi mọ̀ yí pé ní al-Qur'ani nìkan lágbọ́rọ̀ gbára lé ó ní ma faratna fil kitabi min shay ọ̀rọ̀ tó sọ yìí àwọn àfá àti sọ́sẹ́ inú àwọn ṣubuhati àwọn mustashiriki ni àwọn àfó oní súnnà ti dá wọn lóhùn ti pẹ́ àwọn àfá ẹ̀sẹ̀ wọn ń sẹ́ ńlá mẹ́tì lórí odò tó ti pẹ́ tán ti rọ́dù fún ṣubuhati àwọn mustashiriki ma faratna fil kitabi min shay èmi ò ní rojọ́ pọ̀ Ibn Abbas kí ló kọ Ibn Abbas lọ́dọ̀ àwọn àfá lọ́dọ̀ látùgbà tánàbí ti mẹ́láyé turjumanul Qur'an ẹnu gba àwọn fún tafsir kò lórí pé ẹ ní bèèrè àyà kan lọ́dọ̀ Ibn Abbas àfikọ́sọ̀ túnmọ̀ rẹ̀ fún yín àwọn tánàbí sàdúrà fún gbà tí ń bẹ tẹ́yìn náà sì ní bìlíìfù yí pé táwọn ṣéhù yín bá sàdúrà fún yín ó sì kíni ẹwà alẹ́ ń dá òtù pé ànábì lè sàdúrà fún Abu Hurairah tí ó sì mọ kí ó tó bá pé ọsọ lórí ọdún méjì mẹ́ta tó wá lóhun ní wà hádúró àdíìsì ọkọjá bẹ́ẹ̀ àdúrà ànábì lásọ ẹnu tó mọ́ yányán ẹnu tí ó ṣe ránù rí ẹnu tí ó sọ̀sọ̀ kú sọ rí ara tí ó ṣe ránù rí àwọn ṣéhù tí ń sàdúrà tí ń gbà oníṣìnà ń bẹ́nu wọn ọlọ́tí ń bẹ́nu wọn sáà mọ́ra sí gbogbo yìí tó ti bẹ́ẹ̀ Ọlọ́run tún ṣe kàrámọ̀ fún pẹ̀lú kán sàdúrà kó ìṣẹ́ ká tó wá pa nẹ́bì tó máa ń dàlẹ̀dí máa sá àkọ́tún ṣẹbẹ́yìn náà lẹ́mọ́ka wà máa ń lahu al-husna faqat Muhammadul hadi alladhi alayhi Jibrilu jẹ́ ń bọ́ fomi wọn díẹ̀ ya talibal ilmi bá fomi wọn ya talibal ilmi dúnà lè ilmi mashanu dúnà lè ilmi mashanu onífàlẹ̀ ilmu ajimalu ma yàhàwí ihi insanu a ń sọ táìmù kútùbà jímà ó ní wà man hawali majida dúnà lè ilmi akhiruhu oni hammun wa ghammun wa tadlilun wa khusranun wada ba wike wa tadlilun wa khusranun oni mo ko bo wa wo inú mali afa wa oki inú tan pè ní mali in shuhuro nbe tí an sa fẹ́ ma bo kilo ma ro mo sa fẹ́ hàn gbogbo tin da mo gba afa inú mo sa fẹ́ ma trendy mo fẹ́ ma ṣe nǹkan àfáà ni mo kò ọdọ́ ìpówó ni wọ́n wá káàkì dúnà lè ilmi tó wà mọ́ ṣánù kí lọ́rọ̀ lọ fàlẹ̀ ilmu àjímálù ìmọ̀lọ́rẹ̀ wà jímọ̀lọ́dájú máa yàwí ìmọ̀lọ́dájú nù tẹ́ ẹ̀kọ́ ma nìyàn ó rí pé mọ́ ọwọ́ mi tẹ̀ ó ní fàfúsí bí ilmin fàlátàjá líbí àbàdá annásùmọ́ta wà lòlẹ̀ ilmi àyà mọ́túyàrá ni wà mẹ́ni hawali majida dúnà lè ilmi ààfin gbogbo ẹni tó bá tẹ tọwọ́ rẹ̀ bá tẹ gíga tí ń bọ̀ tílẹ̀ ń rọ tí ń sọ̀rọ̀ tó ní mo lásọ̀bádé gbogbo tẹ́ ń lò lásọ̀bádé náà ṣèbí náà kàlé náà ni gbogbo tẹ́ kójọ wájú láwọn alásàlátù náà èwo ló jẹ́ kójú ojú lásán torí pé sàlátù kí kójọ náà ìfẹ́ ẹnu ni ẹ̀rídà tó ní okójọ ẹ̀rídà tó ní okóbí olóbìn ìjọ ẹ̀jìn sáré yà síbi ọ̀rọ̀ fọ́rìn yẹndéwò náà ìmàdéwò torí lọ àwọn àfáà tó sì yéye kéèké àmọ́ èèyàn ò lè máa rí àwọn nǹkan kọ̀ọ̀kan nínú àwọn nǹkan nígbà tí ó wá sọ̀rọ̀ gbogbo tí ń ṣe nǹkan kìíní gbogbo wọn àwọn ilé nǹkan kìíní àmọ́ tí ń fẹ́ yọ jáde ń bẹ̀ ọlọ́mọ tí ń ṣe yahoo wọ́n gé jáde àgbọ̀ ó láàfà ó ní ọmọ yẹn lọ́dẹ ọ̀daràn àfà tí ń ṣe àdúrà fún ó ní kò sí nǹkan tọrọ lu àfà mẹ́ta ọ̀daràn jọ níyí ọlọ́mọ náà bá wá tọrọ àforíjì Ọlọ́run gba túbà rẹ̀ wallahi irọ́ ni lábí ń sọ wípé ẹ̀kan lè máa dá sọ́rọ̀ ẹ̀sìn bó ṣe wù yín ẹ máa dá sàlátù yín ẹ máa kọrin fáwọn tẹ́ bá ń kọrin fún tó bá ti dọ̀rọ̀ mímọ̀ ẹ padà lè kí ó àwọn ẹ̀ṣẹ̀ kan ń bẹ Ọlọ́run ni ó forí ẹ̀jìyàn direct àwọn ẹ̀ṣẹ̀ kan ń bẹ ọkọ̀ọ̀kọ́ wá foríjì lọ́dọ̀ ẹrú Ọlọ́run náà èyí ló bí awwalu ma yuqda bayna al-abdi wal-abdi fi ad-dima Ọlọ́run yanjú ẹlẹ́yọ kọ̀ọ̀kan ni 20 yóò yanjú ẹlẹ́yọ kọ̀ọ̀kan kí lọ dàrú lọ́dún eléyìí kí lọ fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ padà ó yẹ fẹ́ ọ̀rọ̀ ayín lẹ́tọ̀ ara yín iṣẹ́ mi ò láwárí táàmù á dẹ̀tọ̀ padà gbogbo ọmọ yahoo láyé àtàfà àti ń sàdúrà fún ọ̀daràn jọ ní kódà pé pé àdúrà tó ṣe fún ní pé ẹyàn iṣẹ́ tó ń ṣe yẹn Ọlọ́run jẹ́ ọmọ rí ṣe dáadáa Ọlọ́run jẹ́ ṣe kíní kan díẹ̀ ọ̀daràn ni ọ sàdúrà ló fún ọ lówó làwọn èèyàn fi ń mẹ́mí
tí n bá wà lójú aago yín mo máa wojú ni èèyàn gbọ́dọ̀ máa fọ́pọ̀ máyọ̀ ibi à ń lọ jìnà ju ká máa wá jẹ haram lọ wà má akaluhu wà má tí a mú àfáàwà Ìlọrin ó láti sọ mọ́kà fún wà má akaluhu haramun wà má tí a mú wà má ṣọ́rọ́bùhu wà gúdìyà sẹ́rí bí wà gúdìyà ẹ̀rú má bà mí bẹ̀ owó tá a fi tọ́ ọmọ kó wá jẹ́ pé bí ìbàjẹ́ la ti ń rí Ọlọ́run ní fa anna anábì ní fa anna yustajabu adi Muslim tó sahihun ẹ̀dàkùn ẹ̀yà àfá ẹmọ́jà bá àwùjọ jẹ́ o àfá àfọ́rìn bọ́ọ̀lẹ̀ ń bí eléhùn àtọ̀ àfá tí ń ṣe àdúrà bí ń sóògùn àbíjọ́ sí nǹkan ọ̀daràn jọ gbogbo yín wà man hawali majida ẹnáwọ́ rẹ̀ bá tẹ gíga dúnà lè ilmi tí ó sì máa ń bẹ̀ àfá ní akhiruhu àfá yìí hàn wàtẹ́dìlìlọ̀ torí àsìkò kútúbà hammun kí náà ń pè ní hammun ìdààmú ọkàn kẹ́mi kọ́kàn má balẹ̀ ẹ̀rí pé tí ẹ máa ń sọ̀rọ̀ mímọ̀ nírú àsìkò tó wà lórí mídíà tí wọ́n bí ó ṣe dá sí yóò náà kẹ́mi náà tí ẹ̀mọ́ bí ó ṣe dá sí yóò máa kálá wà gámún ọwọ́ rẹ̀ sì tí ó ti wà ń pò gíga tán àmọ́ gámún ọ̀sẹ̀lẹ̀ sí torí òsì máa ń bẹ wàtẹ́dìlìlù ìyẹpẹrẹ náà tún dé bá gbogbo tí ń ṣe lórí ọ̀rọ̀ ajá ìgbìyàn sí ìyẹpẹrẹ náà kọ́ wà khusranu yóò tún wá sòfò láyé yóò ṣe lálìkì àmà à ń sọ yìí kẹ́ ẹ lè padà ní o gbogbo tẹ́ ẹ sọ sẹ́yìn kò sí kankan tẹ́ ẹ padà ń bẹ̀ ẹ̀yin náà lẹ sọ pé ànábì gbára lé Abu Tọ́líbì àti Khadija ẹ mẹ́rin yín wá lórí ẹ̀ àwọn méjèèjì ni wọ́n decide àti máa defend ànábì kọ́ lọ gbára lé wọn mo rò pé ẹ mọ́ tẹ́ ń pè ní tawakkulu ànábì ò gbára lé nǹkan méjì Ọlọ́run lọ ẹ wá nítorí pé ànábì náà wá gbára láwọn méjèèjì lẹ́yìn náà wá lọ gbára lé àjẹ́ ẹ tí padà ń bí eléwọn náà ẹ wà ń bẹ̀ ẹ tún sọ ẹ challenge àwọn onílúgà ẹni kò ti sí ń jẹ́ buha nínú lúgà tó sì ń bẹ́m̀bẹ̀ àwọn lúgà náà dákẹ́ wọn fẹ́ kẹ máwọn lánà aláwọn èèyàn ẹ̀yin èèyàn ẹ̀ fún ìmọ̀ ní ẹ̀tọ́ rẹ̀ mọ́ ìtọ́wò kullu dhi haqqin haqqahu sí ìbẹ́wà mustahaqqahu ẹ̀ẹ̀sẹ̀ yìí náà gbogbo àpapọ̀ mùsùlùmí ayé tẹ̀ sí lọ́nà àfàyín lọ́lọ́n lọ afáwò kí jẹ́ ń fẹ́lẹ̀ máa yanjú ẹ̀ kí náà ń pè ní súnnà lọ́dọ̀ àwọn fuqaha àfáyín ní ká sọ hádù tí ń bẹ fún ẹni tó bá jajá láyé ń bì tí a bá jalè fáktọ̀ wáìdì yahuma tí a bá ṣe sìná fájìlì dúkú làwáhì ní mínú wàmí àtàjálìdà tó wáyé pé kò tí níyàwó ńlé tó bá ti níyàwó ńlé kálẹ̀ lókò súnnà ló gbé jáde ń bẹ àrínú iná tí ó gbà àfáà ni a ní hádù fẹ́ tó mú tí tó jẹ́ hamuru kò sí hádù ti hamuru náà nù Kùránì o súnnà Ànábì ló sọ pé ká fún lẹ́gbàá 40 o lẹ́n tó mú tí o àbí ẹ̀kọ́ ni àfáà ní ká mú hádù ẹni tó bá jajá ó yẹ wá mú hádù ẹni tó bá jẹ lẹ́dẹ̀ tọ́lọ̀ ní ọmọ jẹ kí ni ìyà rẹ̀ láyé kí ni ìyà ìlálìkì àwọn mọ̀tò rẹ̀ sáfà lásàrà hádù kó mú hádù rẹ̀ wá ẹlẹ́ẹ̀kejì mo ní mo lè ka hádù tí ò sínú Kùránì tó lé 15 tó jẹ́ nù òfin ẹ̀sìn Ọlọ́run ni ẹ máa gbọ́ ti ìyá àti bàbá yín wabil walidayni ihsan àbí ẹ̀kọ́ Ọlọ́run sọ ẹni tí ó bá wá gbọ́rọ̀ sí bàbá àti ìyá rẹ̀ lẹ́nu kí ni hádù rẹ̀ láyé ń bí kí ni ìyà ìlálìkì àmọ́ ẹmẹ́rì wà nù Kùránì wallahi ní rí mẹ́ wallahi Kùránì nìkan ò sí èso gbèsè ayé alìkìtàbù wa sunna masdarani asasiyan sọ́ọ̀sì wa méjèèjì tí ó kọ̀ lẹ́jà ń bákan nínú àwọn masadiru tashri' méjèèjì ọ̀dàdó alìjìmáwù tẹ̀lé thumma al-qiyas ẹni tí ọmọ usulul fiqh ṣe ni ọmọ bí ó ṣe máa ṣe istinbatu tó jẹ́ pé ní usulul fiqh àmà kayfiyatul istifadatu min al-hukmi wa halul mustafid as-sunnatu inda al-fuqaha afáwòkí àtàfáwà ń dáwà ẹ̀dàkùn ẹ̀kọ́ yìí ilẹ̀ kẹ́ẹ̀dìmú lọ́nà àwọn fún fíkíù kí náà ń pè ní súnnà wọ́n ní wàyí àmá tuqabilul wajib òun náà ni tó ṣe wípé tánbàtọ̀wé kí ní ọ̀ranyàn ní ìdàkejì rẹ̀ iná ní súnnà kí là ń pè ní súnnà lọ́dọ̀ àwọn fún ní usul wọ́n ní kullu ma sadara anin nabi gbogbo tó bá ti wá látọ̀dọ̀ ànábì adal Qur'an yàtọ̀ sí Qur'an min qawli yálà bí ọ̀rọ̀ tá nábì sọ aw fi'lin àbíṣẹ́ tó ṣe aw taqririn àbí tí wọ́n ṣe lójú rẹ̀ tí ó sọ pé ẹ má ṣe àbí ẹ ṣe torí kí wọ́n ṣe tí ó sọ̀rọ̀ ó ti já mọ̀ pé nǹkan náà ṣe kí ni ọ̀tọ̀nù wọ́n ní mimma yuslihu an yakuna dalilan li hukmin shar'iyyin ibi tá gbọ́dọ̀ wọn dáláyìn mimma yuslihu an yakuna dalilan li hukmin níbi tá mọ̀ yí pé ní yọ́ ma ṣe kí ni yọ́ ma jẹ́ àtúnṣe fún kí ni o ẹ̀rí òfin ẹ̀sìn tó bá wà ní òfin ṣẹ̀ríà a jẹ́ pé ní ash-shari'u ẹ padà sọ́dọ̀ àfọ́n fíkí àtàfọ́ ní usul ash-shari'u
àwọn tí ń ṣòfin ọ̀rọ̀ ẹ̀sìn wa wọn ò ju Allah wa rasuluhu méjèèjì ni lọ́dọ̀ àfà alásàlátù òun sọ pé ash-shari'u huwa Allahu faqat bó ìbẹ̀lẹ̀ ti rí yùn ìbẹ̀lẹ̀ ti gbé máa ṣe yẹn wá ìmọ̀ ṣètán nìyẹn kí náà ń pè ní súnnà lọ́dọ̀ àwọn wa'az àwọn àfún wà sí wọ́n lò náà ni ma yuqabilu al-bid'ah gbogbo tó bá ti lè tako bídíà pé bídíà lè àfi ní ulamawu súnnà a sì ní ulamawu al-bid'ah kí náà ń pè ní súnnà lọ́dọ̀ àwọn muhaddithin ọwà ń bẹ̀ náà ọ̀tọ̀ọ̀tọ̀ láwọn kíní wọ́n ní ma yuthabu fa'iluhu àmà gẹni gangan tíra kékeré pẹlẹbẹ ìdúrúsùlà wà líyà táwọn ọmọ ti ké lágbà wọn ti parí kùránì ní parí ọ̀rọ̀ mi jẹma tí ó ti pọ̀jú mẹ́ ó ti lé méje 30 minutes máa wo ọ̀rọ̀ yìí àfáwò kí idha balagaka an rasulillahi hadithun ibi tá ti dúró nínú tọ́rọ̀ kan bá dé sí ti gbọ́ rẹ̀ látọ̀dọ̀ anna Muhammad tó jẹ́ hadith annabi fa iyyaka an taqula bi ghairihi ọlọ́dọ̀wọ́ rẹ̀ ọgbọ́rọ̀ máa sọ̀rọ̀ ẹlòmí ọ̀rọ̀ annabi ni ohun torí pé kullun yu'khadhu wa yuraddu illa sahiba hadha al-qabr gbogbo ń kálùkù ló lè sọ̀rọ̀ tá sọ pé ọ̀rọ̀ rẹ̀ kó jẹ àfẹ́ àfà tó ní a máa jajá amọ́rọ̀ rẹ̀ asọ́sí ọlẹ́nu wa yu'khadhu a sì lè gbà mí wọlé nígbà fà sọ pé ẹni tó bá mutí kò gbọ́dọ̀ má kírun kó máa kírun lọ agbàyàn wọlé ìdájọ́ tó kàn súnṣe lẹ́yìn yùn ni àgbà wọlé pé a wà sọ pé ẹni tó bá ti wà adamant lórí ọtí hùn yóò máa mú lọ náà ni rárá kò ní mú lọ fásitẹ́nì búhù ti wà yóò wà bí ó ṣe pàtì ni kò ní mú lọ a ṣe àwọn nǹkan míì tí ò fi ní mú lọ ni tó yìí jẹ́ ìwòsàn súnnà tí ò fi ní mú lọ ìbẹ̀ ó ní alimamul Awza'i àwọn ni wọ́n sọ̀rọ̀ ilé ó ní fa inna rasulallah torí pé dádájú annabi tẹ́ríhùn muballigun anillah ọlọ́run ní wa ma alayka illa al-balagh tí ẹni kó mọ́rọ̀ wà dé tí wọn nadara Allahu imra'an sami'a maqalati fawa'aha fa'addaha kama sami'aha ní parí ọ̀rọ̀ wa alimamu Shafi'i ọ̀rọ̀ náà gùn bọ̀ látòkè ibi tí mo wá fẹ́ lò ó ní man istabanat lahu sunnatu rasulillah gbogbo ẹni tí súnà nábì bá clear sí wọ́n sàlàyé ẹ̀ fún sí clear sí báyìí lam yakun lahu an yada'aha ahadun minan nas kò tó bẹ́ẹ̀ kó wá pa ọ̀rọ̀ náà tí kó pa ọ̀rọ̀ ànábì tó jẹ́ súnà ànábì tí fún ọ̀rọ̀ ọmọ ènìyàn mi àfá àwa lásàlátù nílọrin àwọn tíráwó lẹ gbára lé tẹ́ fi ń dájú ẹ̀sìn a nídìí ẹ̀ o tẹ́ bá ti sọ tíráhùn ẹ̀ ń dáràn mọ́ràn gbogbo mùsùlùmí ayé tẹ́ sì fẹ́ máa sìn lọ́nà pẹ̀lú ọ̀rọ̀ ọrùn ọmọdé gbogbo tí ń bẹ lọ́rùn yín pọ̀ o ìran ọmọdé ẹni wọ́n mọ̀ fàmọ́ ẹ̀yìn sì ń fatọ́ ọmọ tí ẹ jẹ́ sáré sàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn kan bẹ̀ sí òtí pé 30 ọ̀rọ̀ ẹ̀sìn kan jáde ẹni tí ọmọ tí mu àfáwò kí tẹ̀gbẹ́ ìwà sọ́fù ṣàhádà ẹni tí ọmọ sì náà ṣe kò sérí kò mọ tí mu ó di mélòó jẹma ó di méjì kí tún làwọn kò mọ lè jà ó di mélòó kò tún mọ àwọn nǹkan tó jẹ́ muharramati kò mọ́ ṣe wọ́n wá ní pínbọ́ kò mọ́rọ́ pa torí pé lánàtullah alal kadhibin kò wá mọ́ gbá àwọn aráàlú yẹn ṣe wọ́n wá ní kílé tó fi máa ṣe sìná kílé tó fi máa jalè ó ní kíni ó ní kí ẹ máa ṣe sìná ó lọ́dà ó lè mìkan sá fún HIV ni inú òfin ẹ̀sìn pẹ̀lú gbólóhùn tó sọ huwa káfir kèfèrí ni wọ́n ní kí ló fà á tó fi di kèfèrí halala ma harramahullah ìntọ́lọ̀ ń sọ dèwọ̀ ó sọ dẹ̀tọ́ fúnra rẹ̀ ilẹ̀rù tí ń bà wá ọ̀rọ̀ ẹnu yín ọ̀rọ̀ kèfèrí ni àmọ́ kò sí lọ́wọ́ mùsùlùmí kankan kọ́ àyánà mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ annahu káfir èyí ò ní manhaju ahlu sunna mùsùlùmí ò gbọ́dọ̀ náwọ́ sí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ pé anta káfir àmọ́ lè sọ yí pé ọ̀rọ̀ tẹ́ ń sọ jáde yìí nílànà sunna ọlọ́run àyíta nábì ọ̀rọ̀ yín ọ̀rọ̀ kèfèrí ni níparí ọ̀rọ̀ wa náà nù subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa